Africa Content TV. Ẹ̀rọ máa dé fún ẹ̀ báyọ̀ máa yí. Ẹ máa bá yí. Bíbá bá yí. Ẹni tí yóò bá bàbá yí olúwa rẹ̀ á bá bà lọ. Àmọ̀ tó orí mi lè ní ìgbà. Ọmọdé mi ṣe orí mi lè ní ìgbà. Àmì ọ̀rọ̀dá mi má jẹ̀kú jẹ̀dá. Olùmọ̀ràn má jẹ̀kú jẹ̀dá. Dákun má jẹ̀ bẹ́ẹ̀ fi ṣe wá dọ̀tí. Iná ọ̀pẹ kú ní máa ní wọ́n ti ṣẹ̀ṣẹ̀ ayé mo wá yóò ìyẹ̀wò. Wàsíù Ṣéwù olú ọmọ confam ẹ̀yìn ọ̀rẹ́ dáadáa tó máa ẹ̀dẹ̀. Ọ̀kan lọmọ àwúwà o ọmọ tó wà sí yàrá wo bí o pé kí dání ìgbà kó má dá. Èsì kálù ń kúrò ní lọ́jà sí wọn. Olú ọmọ jẹ́ ẹ̀kọ́ ikú wọn ní wọ́n fẹ́ mọ́ sí mi lẹ́nu. Jẹ́ ẹ̀kọ́ ikú olú ọmọ kí lọ́dọ̀ àjọ jọjọjọjọ. Wàhálà. Ìbọn mi ilé lówó kí má kó olú ọmọ ẹgbẹ́ ìṣeré báwọn tèmi wọ́n ti mí ìsá ẹ̀kọ́. Àbí kọ́ bá lọ bẹ́ẹ̀ ni. Ó ti máa gbówó náà. Olú ọmọ tí mo ti mi lẹ́nu ẹ̀yin tẹ́tẹ́ gbọ́ táyé dáadáa ń sìn. Olú ọmọ ẹ máa ń bẹ o, ẹ máa bẹ olú ọmọ òkè. Èmi tí mo mọ̀ tẹ́lẹ̀ bí bá ló lọ ọmọ alájẹ́ múlẹ̀ tí má ti dá wọn bí sóde wọn kó rí ìbàdàn ẹ̀fẹ́ yàn kankan mọ́. Jẹ́ ẹ ṣe é fún àwọn olú ọmọ jọ aláyọ̀bá. Àwọn ilé ìfẹ́ gbọ́ táyé. Bísípà Adélèké yẹn bá ta. Ẹ̀yin láti wọ ọba gbọ́dọ̀ ọmọ bísípà àkójọ ọkọ̀ ìgbà ọkọ̀ sáàdì ẹ̀ka mi. Ẹ̀yin dèbò láti dọ́jọ́ tí mọ̀ ní ṣé mo máa ń bẹ̀ wí ni. Bísípà láti kékeré ṣé mo máa ṣó. Ìgbà mo dáná lẹ́bù ṣé mo máa ń gbà fún ni. Àwọn ẹ̀fẹ́ gbọ́ táyé oníkọ́ ọ̀rẹ́ ìsinmi òǹkọ́ lọ́wọ́ táyé oní ọmọ Bísípà Adélèké ẹ bá mú ní ọmọ lọ́wọ́ dání báyìí torí kò sẹ́ni tó máa rówó tó máa kọrin lọ ẹ bá mú mọ́lẹ̀ mi ò fẹ́ tó gbówó lọ mo lè fẹ́ táwọn tèmi lọ́rùn Bísípà Adélèké kò gbọdọ̀ gbówó lọ mo lè gbọdọ̀ táwọn tèmi.